Ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kú dédé wòyí ní gbogbo bí tí ẹ bá ti ń gbọ́ Yinka TNT ní agbára Olódùmarè. Òní á san wá o ní agbára òòṣà òkè. Ní jáde àìwọlé léni o ní agbára Ọlọ́run. Bá ṣe jáde láyọ̀ bẹ́ẹ̀ náà la máa wọlé láyọ̀. Nǹkan tó mú mi mo ní kí n tún wá rán yín létí ni o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pé program Saturday 5 p.m. Nigerian time, 5 p.m. London time, 6 p.m. Nigerian time. La máa ṣe bó ṣe ń disvirgin èèyàn, àwọn kí lobìnrin fẹ́ àti other topic. Láàárọ̀ yìí mo ní kí n kí gbogbo àwọn tó wà nílé, mo ní kí n béèrè question láàárọ̀ yẹn jọ. Number one, ìjó yẹ kí religion máa jẹ́ basis of marriage. Mo fẹ́ kí àwọn ará ilé àti àwọn olólùfẹ́ mi kó bá mi dá sí pé ṣó yẹ kí religion kó jẹ́ basis marriage. Ṣó yẹ kí a put religion first sí marriage pé okay o kọ́kọ́ jẹ́ Muslim, ìyàwó jẹ́ Christian, kọ́kọ́ wá fún ìyàwó ní condition pé one of the conditions tí máa fi fẹ́ ẹni wípé òun láti change sí ẹ̀sìn mi. Bóyá along the line tí ìyàwó bá wá like ẹ̀sìn yẹn mọ́ tó fẹ́ padà sẹ́sìn yẹn, ṣó yẹ kí marriage yẹn túká. That is number one. Number two, ó ní wípé mo fẹ́ kí àwọn èèyàn wa ká mọ̀ nǹkan kan. Ẹ jọ̀ọ́, the fact pé èèyàn jẹ́ pastor, àbẹ́yàn jẹ́ imam, àbẹ́yàn jẹ́ èèyàn jẹ́ ó ń ṣiṣẹ́ fọ́lọ́run, wọ́n mọ̀ pé ó ṣe nǹkan kan fún Ọlọ́run, kò mí pé ó jẹ́ áńgẹ́lì o, kò mí pé kò lè dẹ́ṣẹ̀, and kò mí pé kò lè ní life. Ẹni tó jẹ́ pastor, tó jẹ́ imam, tó ń ṣiṣẹ́ fọ́lọ́run, tó jẹ́ akọrin, tó jẹ́ anything, the fact kò mí pé ó jẹ́ áńgẹ́lì, kò mí pé kò lè dẹ́ṣẹ̀, kò mí pé bóyá kò lè ní life, kò mí pé kò lè live normal life. Kí ló dé táwọn èèyàn fi máa ń gbé irú nǹkan bá ṣe téèyàn bá ti jẹ́ pastor sí tó ti jẹ́ imam kò lè dóbò, ẹ̀jẹ̀ ò ṣiṣẹ́ lára ẹ̀, kò lè rí ọmọge kó admire, ó kò lè wà cautious, ó kò lè ní, ó kò lè má ṣe, ó lè má lọ bá obìnrin bí anybody má ṣe lọ bá obìnrin, kò mí pé ó jẹ́ Ọlọ́run. Tí ó bá lè jẹ́ṣẹ̀ tó ti wà flawless, ó ti di Ọlọ́run nìyẹn. Ẹni tó bá jẹ́ pastor àbí tó bá ṣiṣẹ́ follow àbí anything, ó lè live normal life bẹ́ẹ̀ lómi ṣe máa live normal life. Tẹ́bí bá ti rí pé èèyàn jẹ́ pastor, èèyàn jẹ́ imam, èèyàn jẹ́ ó ń ṣiṣẹ́ kan fọ́lọ́run, kí ló dé táwọn èèyàn fi máa ń condemn ẹ̀ tó bá ti ṣe nǹkan? Kí ló dé tí ò lè live in the society be normal person? Kí ló dé tá máa ń fi pé wọ́n ti di Ọlọ́run? Kí ló dé tí wọ́n lè tí tètè fi pé bóyá ẹ̀jẹ̀ tó ràn lára èèyàn kan ló ràn lára wọn? Tí wọ́n bá ti lè jẹ́ṣẹ̀, wọ́n ti di Ọlọ́run nìyẹn. Meanwhile, ìlú tá ti ń claim pé a ní religion ni holier than thou. Ìlú tá ti ń claim pé a mọ̀ yìí kò dẹ̀ sẹ́mi Ọlọ́run nínú wa. Níbi tá ti ń judge àwọn èèyàn yìí. Ẹlòmíì á wá sórí page mi á judge mi. Níbi tá ti ń judge èèyàn yìí kò sẹ́mi Ọlọ́run kọ́bọ̀ nínú wa. Ìlú tá wà yìí, ó bí ọmọ ẹ síbi ò bí ọmọ ẹ síbi tó bá ti gbé ìlú yìí for some time, wọ́n máa fún ọmọ ẹ ní child benefit. Wọ́n máa fún wọ́n tó ń bí ní working tax credit. Owó ilé tó bá rí pé ó ní ẹ lára wọn abẹ́ ẹ̀pìn san. Ẹjọ́ ta ló ní Ọlọ́run, ta ló ní religion nínú ìlú yìí àti ibi tá ti ń sọ pé a ní religion. Ta ló ní religion jù? Gbogbo àwọn nǹkan tí Ọlọ́run sọ wípé ká pamọ́. Ọlọ́run ní ọmọ ní Olúwa ká tọ́jú ẹ̀. Arúgbó, opó, gbogbo ẹ̀ náà tọ́jú nínú ìlú yìí. Inú ìlú tá wà yìí, tẹ́ bá rí pensioner nínú ìlú yìí, tẹ́ bá rí garden, tẹ́ bá rí létí pensioner ń gbé nínú ìlú yìí. Ìlú tá ti ń claim pa ọmọ Ọlọ́run, pensioner máa ń kú sórí ìrìn ni, wọ́n bá ti fẹ́ lọ gba owó wọn. Ìmí ò kí ń sí láyé títí tó máa sọ pé ó máa gba pension ẹ̀. Yet à ń claim holier than thou, à ń sọ pé a mọ religion. Ìlú yìí tí ológbò bá sọnù ní inú ìlú tá wà yìí, ológbò tó bá sọnù nínú ìlú tá wà yìí, wọ́n máa ṣe placard, wọ́n máa lẹ̀ mọ́ta, wọ́n ní wọ́n wá ológbò. Tẹ́ bá pàdé ológbò ní ẹnu ọ̀nà nínú ìlú yìí, ẹ máa dúró, ẹ máa bá ṣeré. Tí ẹ bá inú ìlú tẹ́ ti ń claim pé ẹ mọ Ọlọ́run yìí, tí ẹ bá wọnú ilé, tẹ́ bá rí ológbò lẹ́nu ọ̀nà, ẹ máa mú fóònù, ẹ máa pe pastor àbí kẹ́ pé bàbá nígbẹ́jọ́ ni pé ẹ gbọ́ àmì o wàhálà ti ṣẹlẹ̀ àpẹẹrẹ burúkú rẹ̀. Adẹ̀ ń claim pa mọ Ọlọ́run. Nínú ìlú tá wà yìí, tẹ́ bá lọ sí Trafalgar Square, ẹyẹ ẹbẹ̀ á bá yín ṣeré, ó lè bọ́lẹ̀, ẹ lè rẹ́ ẹyẹ kẹ́ bá ṣeré. Inú ìlú tẹ́ ti ń claim Ọlọ́run, ẹyẹ ẹbẹ̀ máa dúró sórí igi, á máa wá bó ṣe máa yàgbẹ́ síyàn lórí ni. That means pé àti ẹranko ọbẹ̀
àtàwọn èèyàn bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbẹ̀ ló wà evil adẹ̀ ń claim pa ọmọ Ọlọ́run bẹ̀ ẹyẹ nínú ìlú tẹ́tí claim pé ọmọ Ọlọ́run ó máa yàgbẹ́ síyàn lórí látòrí igi ni èkúté ibẹ̀ èkúté ìlú yìí remote area lẹ́tí máa rí kò dẹ̀ ní máa wá certificate yìí tó máa jẹ èkúté ibi tẹ́tí claim pé ọmọ Ọlọ́run yìí á jẹ certificate àbí kó jẹ owó tí ológbò bá kú ní tí ológbò bá sick àbí ajá bá sick nílùú yìí ajá bá sick nílùú yìí veterinary doctor ló máa wá gbé pẹ̀lú ambulance nílé ìlú tá à ń sọ yìí ajá bẹ̀ ìgbẹ́ ló ìlú tèmi ti wá wọ́n máa ń pè ìgbà tó ń pè yẹn kájá wá jẹ̀gbẹ́ ni ajá òun jẹ̀gbẹ́ nílùú yìí wọ́n ń fi igi lu ajá nílùú yìí ẹranko ni mò ń sọ fún yín tí ẹranko bá kú nílùú yìí tí ẹranko bá sọnù nílùú tẹ́tí sọ pé claim Ọlọ́run tẹ́tí ń pe Ọlọ́run lọ tẹ́tí monopolize Ọlọ́run yìí tí èèyàn bá odidi èèyàn bá kú ó kú gbé ẹlòmíì àti ẹ̀tún gbọ́ á tún gbé ẹni ẹlẹ́ni wọ́n á tún kidnap ẹ̀ yet adẹ̀ ń claim pa ọmọ Ọlọ́run àwọn ẹni ẹlẹ́ni tó bá ń behave bí tó bá rárìn jẹ́jẹ́ tí wọ́n lọ ẹ máa nítorí pé wọ́n ti jẹ́ pastor nítorí pé wọ́n ti jẹ́ imam nítorí pé wọ́n ti jẹ́ pé wọ́n ṣiṣẹ́ fọ́lọ́run dẹ́ǹdẹ́ wọn ò gbúdọ̀ ní live mọ́ ẹni ẹlẹ́ni á ṣe program ẹ máa wàásù ìjọba ọ̀run fún ṣé ẹ̀yin gangan dé ìjọba ọ̀run rí ni do you have the ticket to heaven are you sure is heaven sure for you do you think you will make heaven have you ever been to heaven do you know what is obtainable in heaven have you ever been there do you think you are qualified do you have that fact yet ẹ̀yin lẹ máa rí ẹni tí ẹ̀yin ṣebe yekete Elenu mari Maso ayé Elenu létè onírun létè ẹ̀yin lẹ máa rí ẹni tó dúdú tó pupa tó sanra tí ò ti rìn ẹ̀yin lẹ máa rí ẹni tó ń ṣe Ọlọ́run tó ń jó tó ń rìn why ẹ̀dẹ̀ claim pa àmọ́ Ọlọ́run tí káàtì bá ṣe pé kíní kan níwájú ilé wa lásán a máa lọ pé bàbá ń gbẹ́jọ́ ni nítorí pé a mọ̀ pé wọ́n wà evil nílùú ìkáàtì àbáyín ṣeré ẹ̀mí èèyàn jọ wọ́n lójú 1 hour ní church wọn Church of England 1 hour ní àwa dẹ̀kẹ̀rẹ́ a máa wà ní church for 10 hours yóò dẹ̀ ní pé kí inú wa má dúdú ordinary bread a lè manufacture adẹ̀ máa bú àwọn ẹni ẹlẹ́ni pé wọ́n mọ Ọlọ́run ọ̀rọ̀ èèyàn Ọlọ́run ni wọ́n gbọ́dọ̀ ní life tá bá ṣe bread tó bá ṣínú ẹ̀ ìsídà kan rẹ̀ ṣiṣẹ́ àbí kan rí anything ìlú yìí gan everybody à ń claim pa ọmọ Ọlọ́run ọ̀dọ̀ wa ta ti ń claim pa ọmọ Ọlọ́run kò sí rọrùn so what are you talking about what are you talking about ààrẹ ni ẹlẹ́ni ẹlòmíà comment Jesus is kini kan leave me fi mí sílẹ̀ you are not going to stand for me you are not going to represent me tí bá fẹ́ judge me what's your problem why do you want to take why you taking paracetamol over my headache or over people's headache why are you judging people why are you judging people he that is flawless should cast the first stone even ní ayé ìgbà yẹn Jésù sọ pé ẹni tí ò bá lẹ́ṣẹ̀ kó sáré kó sọ òkúta àkọ́kọ́ gbogbo wọn ju òkúta lẹ̀ nítorí pé wọ́n mọ̀ pé kò sẹ́ni tí ò lẹ́ṣẹ̀ tẹ́ bá ti rí pastor tẹ́ bá ti rí imam ẹ ti fi pé kò gbúdọ̀ lẹ́ṣẹ̀ ẹ ti fi pé kò gbúdọ̀ dóbò ẹ ti fi pé kò gbúdọ̀ dóko ẹ ti fi pé kò gbúdọ̀ jó ẹ ti fi pé kò gbúdọ̀ ṣe bí ẹlẹ́ran ara ṣe ń ṣe nítorí pé ẹ ti rí wọn bí áńgẹ́lì ẹ ti rí wọn bí Jésù kejì ẹ ti rí wọn bí Ọlọ́run nìkan dẹ̀ ló wà flawless ẹni tó bá ti lóhun ò lè lẹ́ṣẹ̀ ó ti di Ọlọ́run nìyẹn why are people like that why ta ṣe ṣe bẹ́ẹ̀ yẹn mẹ́wàá eku Nàìjíríà certificate àti owó ló máa wá tó fẹ́ jẹ ẹyẹ máa wá láti dúró òkè láti ṣùgbẹ́ léyàn lórí ni bí ká ti wà lẹ́nu ọ̀nà èèyàn àpẹẹrẹ burúkú ni tẹ́ bá sọ pé ibi tá ti sọ pé èwo ta ló wá mọ Ọlọ́run jù ṣé ìlú yìí ni àbí ìlú tẹ́ ti ń pariwo Ọlọ́run tá ti ń tọ́ra wa òfútù fẹ́ẹ̀tẹ̀ òyìnbó lè rọ́ òfútù fẹ́ẹ̀tẹ̀ òyìnbó lè rọ́ bó láti mọ Ọlọ́run jù people should stop this rubbish man you stop it ẹni ẹlẹ́ni á máa ṣe nǹkan ẹ̀ máa criticize ẹ̀ àwọn èèyàn á máa ṣe nǹkan ẹ̀ máa criticize wọn ẹ̀jọ́ olúre ṣe ẹ̀ tún gbọ́ ọkọ̀ olúre you should think be creative use your brain for other things for better things and stop castigating
Stop castigating people. Use your brain for better things. Ẹ fi life oníkálùkù lẹ̀, ẹ fi life ẹni ẹlẹ́ni lẹ̀, ẹ fi life àwọn èèyàn lẹ̀. It's not your business. Ẹ̀yin kọ́ lẹ máa ṣe ìdájọ́ oníkálùkù, Ọlọ́run ló máa ṣe ìdájọ́ sí lọ́wọ́ anybody. Ìdájọ́ sí lọ́wọ́ anybody. Èmi ni mo lò bò mí bó bá ṣe wù mí ni mo ṣe fẹ́ lò. Pastor ló ní okó ẹ̀ àbí ló ní òbó ẹ̀. Ẹni tó ń ṣiṣẹ́ fọ́nà ló ní òbó ẹ̀, ló ní ara ẹ̀, bó bá ṣe wù ló ṣe máa dùn. Ẹ fílẹ̀ pẹ̀lẹ́lẹ́dẹ̀ jẹ́ kọ́ ló ń judge ẹ̀. Don't judge that ye may not be judged. Stop judging people. Use your time for reasonable things. Ìlú tá wà yìí kí náà fi better wá because wọn ò ní time for rubbish. Wọn ò ní time for gibberish. Àwọn nǹkan tó yẹ ká spend tangible time wá fún àní spend tangible time wá fún ẹni tó ṣe ọ̀nà ẹni tó yá tó ń ṣe ọ̀nà tí ò ṣe ọ̀nà sílànà Ọlọ́run pastor tó ṣe kíní kan ìmáàmù tó ṣe kíní kan eléyìí tó ṣe kíní kan eléyìí tí ò ṣe kíní kan lọ́mọ máa bá ká. What's your stress? Wake up, man, and spend your time reasonably and stop talking about older people. Spend your time, your value time, to other things, reasonable things. Do good things for yourself. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi, mo kàn wá bí upset pẹ̀lú nǹkan kan tí mo rí ní mo dẹ̀ fẹ́ dárúkọ, but I just feel people take a lot of things for granted and they spend much time on rubbish, on flimsy things. Tí ó yẹ kó máa spend time lè máa sọ̀rọ̀ èèyàn Ọlọ́run ni kò yẹ kó bá nídìí kíní kan. Ta lè èèyàn Ọlọ́run? Ta ni èèyàn Ọlọ́run nìkan ló mọ èèyàn ẹ̀, kò sẹ́ni tó lè determine èèyàn Ọlọ́run. Èèyàn Ọlọ́run dẹ̀ ní blood, kò ṣe omi ló ń flow nínú blood, nínú string, nínú veins ẹ̀. Ẹ̀jẹ̀ ni. Bó bá ṣe wù ẹ́ ní kálukú dẹ̀ ló lè ṣe live ẹ̀. Èyí kọ́ ni ìyá ẹ̀ for crying out loud. Please, ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ, question mi àkọ́kọ́, ìjọ yẹ kí religion máa determine base marriage. Ṣó yẹ kí a máa fi religion forward before marriage? Kí ni consequence àti máa fi religion? Ẹ jọ̀ọ́ mo fẹ́ káwọn ará ilé kan dá sí, máa ka comment lórí kíní mi pé ṣó yẹ kí religion determine base marriage. Ẹ má gbàgbé Yemkem International wọ́n máa bẹ̀rẹ̀ health workshop ní 2nd of March to 31st of March ní plus 2334 Ladikwale Street, Sheraton Hotel, Zone 4, Wuse, Abuja. Plot 2334 Ladikwale Street, Sheraton Hotel, Zone 4, Wuse, Abuja. Phone number 30 reach one is 0803314094141. 0803314094141, 08055240423, 08060517210. Ẹ má gbàgbé àwọn email wọn náà ní yemkemgroups@gmail.com. Then ẹ má gbàgbé telephone consultation wọn náà ó ṣì ń lọ. Ẹ lè pè wọ́n lórí +23481565676. Tẹ́ bá fẹ́ pè wọ́n, tẹ́ fẹ́ bá wọn sọ̀rọ̀ láti bí ẹ̀san £25. Tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ láti America ẹ̀san $30. Tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ láti Nigeria ẹ̀san $10,000 sí Wema Bank ẹ̀san lórí Yemkem International. PayPal wọn ni yemkemonline@gmail.com. And àwọn Queen's Cosmetics ẹ jọ̀ọ́ ẹ kàn sí wọn. Cream wọn ni mò ń lò and it's very good. Gbogbo ẹ̀yin tí ara yín ti bàjẹ́, tí abẹ́ yín ti bàjẹ́, kàn sí wọn lórí +44 740 599 7484. +44 740 599 7484. Ẹ dẹ̀ lè follow wọn lórí Instagram queenscosmetics.uk. Fún gbogbo àwọn tí ó ní àrùn ìdákọ́lẹ̀, ṣé mọ̀ pé mo ti ń sọ̀rọ̀ ìdákọ́lẹ̀ yìí ti pẹ́ díẹ̀. Anybody tó bá fẹ́ organic remedies tí àwọn Yemkem ṣe fún organic remedies àti sọ tẹ́lẹ̀, so wọ́n ti decide pé a lot of people ló ń pe àwọn òdẹ̀mọ́ báwọn ṣe máa get ẹ̀ sí wọn. So if you want, please call me, I will send it to you. Tẹ́ bá ti fẹ́ ẹ pè mí sórí +44 7404 851234 +44 7404 851234 +44 7404 851234 fún gbogbo àwọn tó bá fẹ́ fi òpin sí àrùn ìdákọ́lẹ̀. Ẹ má gbàgbé o, ètò wa máa tẹ̀síwájú níjọ́ Saturday ní 5 p.m. London time and 6 p.m. Nigerian time. Kó tó dìgbà náà ẹ jọ̀ọ́ ẹ ronú sí nǹkan tí mo sọ o. Ire o.